Ààrẹ Amẹ́ríkà bu ẹnu àtẹ́ lu bí ilé-ẹjọ́ ṣe gbà láti sún ìdájọ́ Trump síwájú. Ààrẹ Joe Biden ti orílẹ̀-èdè Amẹ́ríkà ti bu ẹnu àtẹ́ lu ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀-èdè náà láti sún ìdájọ́ ààrẹ Amẹ́ríkà tẹ́lẹ̀ rí Donald Trump lórí ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kàn án síwájú. Ààrẹ Biden sọ pé ohun tó léwu ni ilé-ẹjọ́ ń fi lélẹ̀ pẹ̀lú ìdájọ́ náà. Biden ní ìdájọ́ yìí lòdì sí títẹ̀lé òfin, bẹ́ẹ̀ ni kò sì dára fáwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà. Ṣáájú ni Trump ti kan sáárá sí ilé-ẹjọ́ tó ga jùlọ pé ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ túmọ̀ sí pé ètò ìjọba àwarawa ló borí. Àwọn adájọ́ fìdí rẹ̀ múlẹ̀ lọ́jọ́ Ajé Monday wípé òfin kò fààyè gba ààrẹ Amẹ́ríkà láti jẹ́jọ́ lórí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjọba, àmọ́ òfin fààyè gbà á láti jẹ́jọ́ lórí ohun tí kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjọba. Ìdájọ́ yìí yóò túbọ̀ dá ìgbẹ́jọ́ Trump dúró lórí ẹ̀sùn ọ̀daràn tí wọ́n fi kàn pé ó gbìyànjú láti ṣe ìrú pẹ̀lú èsì ìbò ààrẹ ọdún 2020 nínú èyí tí Biden ti jáwé olúborí. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti tòní. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwà láti ìkànnì Jígí Alára. Káfíńre pàdé o. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.